أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. صدق الله مولانا العظيم. الله أكبر. ọdún mi bẹ́ẹ̀ ti gbọ́ lọ́n tóbi. الله أكبر كبير. bí nǹkan bá sì dùn yàn ká sọ ó dùn mí gan ẹ dákun ẹ dùn mí ẹ pa mí lẹ́rìn kẹ́ gbọ́ lọ́n tóbi. الله أكبر. àìmọye àwọn tí wọ́n fẹ́ gbọ́ lọ́n tóbi bí wọ́n ti gbé òun àmọ́ wò láǹfààní àti gbọ́n tá à ń wí. الله أكبر كبير. àìmọye àwọn tí wọ́n gbọ́ àmọ́ bí wọ́n ti gbọ́ yín máa ń ṣìṣì yóò kàn lọ yóò kàn bọ̀ níwọ̀n ní padà gbọ́ yòókù mọ́ yóò wá ní kí ni wọ́n wí láàrin wọn náà kò mọ̀ kí wọ́n ní ká gbọ́ lọ́n tóbi ni. الله أكبر. àìmọye àwọn tí wọ́n ń lo háàtì yẹn lọ yóò stable fúngbà kan kò ní stable ńgbà kan háàtì tiẹ̀ stable ọwọ́ àbáyé ọ̀ lè pariwo tán yẹn pé Allahu Akbar. الله أكبر كبير. a máa dùn mí bẹ́ẹ̀ bá nawọ́ kan fọlọ́hún yín wàá wò pé ta lórí sáfù kejì fún. الله أكبر كبير. àníyàn tún rìsáàfù ọyọ kan yòókù fún. kí oore rẹ ó ga ju tẹgbẹ́ rẹ lọ gbọ́lọ́hún tóbi kó ju tẹgbẹ́ rẹ lọ lẹ́gbẹ́ rẹ. الله أكبر. kóore rẹ ó ga ju tinú ilé yín lọ gbé ọlọ́hún tóbi kó junú họ́ọ̀lù yín lọ. الله أكبر كبير. kóore náà má dìbànújẹ́ gbé ọlọ́hún tóbi lẹ́ẹ̀kan náà. الله أكبر كبير. That has been a wonderful Quran recitation from At-Tayyib Ajanasi. Wọ́n ké Kùránì náà fún wa gbogbo wa láti mọ̀ ké Kùránì tóbi. Kódà àwọn alákàdá tí wọ́n gbà fún nǹkan wọ́n gbà ké Kùránì tóbi. Torí pé ma faratina fil kitabi min shay'in.